adájọ́ sọ DJ Chicken sẹ́wọ̀n wọ́n ló bú Ṣèyí Tinubu. ilé-ẹjọ́ májísírèètì kan tó wà ní Ọ̀gbá nípínlẹ̀ Èkó ní ọjọ́ Jímọ̀ tí ṣe ọjọ́ 10 oṣù keje ọdún tá a wà yìí ti fi Adémọ́lá Abíọ́dún tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí DJ Chicken sí àtìmọ́lé Kirikiri lórí ẹ̀sùn pé ó fi ìrọ́kẹ̀kẹ̀ ikú ránṣẹ́ sí Ṣèyí Tinubu tó jẹ́ ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu. Wọ́n gbé DJ Chicken wá síwájú adájọ́ MF Ọ̀nàmúsì lórí ẹ̀sùn mẹ́ta èyí tó ní ṣe pẹ̀lú ìrọ́kẹ̀kẹ̀ pípa ènìyàn ìhùwàsí tó lè dá omi àlàáfíà rú àti ẹ̀sùn ìdúkokò mọ́ni. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò ìjọba ṣe sọ, ẹ̀sùn náà wáyé látàrí fídíò kan tí afurasí ọ̀hún fi sórí ìtàkùn ayélujára rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá, níbi tó ti sọ ọ̀rọ̀ tí wọ́n túmọ̀ sí ìdúnkokò mọ́ Ṣèyí Tinubu nígbà tó ń sọ̀rọ̀ nípa ìdìbò ààrẹ ọdún 2027. Agbẹjọ́rò ìjọba sọ fún kóòtù pé ọ̀rọ̀ inú fídíò náà jẹ́ èyí tí a lè kà sí ìdúnkokò láti gbẹ̀mí ọmọ ààrẹ, èyí tó tako òfin ìwà ọ̀daràn ìpínlẹ̀ Èkó ti ọdún 2015. Lẹ́yìn tí fídíò náà fa àríyànjiyàn láàrin àwọn aráàlú, DJ Chicken tún fi fídíò mìíràn síta níbi tó ti kó ọ̀rọ̀ rẹ̀ jẹ. Ó sì sọ pé àwàdà ni àti pé èrò rẹ̀ ní láti pe àkíyèsí àwọn ènìyàn sí ara òun. DJ Chicken wá sọ pé òun kò jẹ̀bi gbogbo ẹ̀sùn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fi kàn òun náà. Adájọ́ MF Ọ̀nàmúsì fún un ní bẹ́ẹ̀lì owó tó tó mílíọ̀nù kan náírà pẹ̀lú onídùúró méjì. Kóòtù pàṣẹ pé ọ̀kan nínú àwọn onídùúró gbọ́dọ̀ jẹ́ òṣìṣẹ́ ìjọba nígbà tí èkejì gbọ́dọ̀ jẹ́ olórí agbègbè tí a mọ̀ dáadáa tó ní ilé tàbí ilẹ̀ nípínlẹ̀ Èkó. Wọ́n tún gbọ́dọ̀ mú ẹ̀rí sísan owó orí fún ọdún 3 káàdì LASRA, NIN àti ìwé ẹ̀rí iná tàbí omi tó ṣẹ̀ṣẹ̀ jáde wá. Ní àfikún, ọ̀kan nínú àwọn onídùúró náà gbọ́dọ̀ jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ títí yóò fi mú gbogbo ìbéèrè bẹ́ẹ̀lì náà ṣẹ. Kóòtù pàṣẹ kí wọ́n fi DJ Chicken sí àtìmọ́lé ní ọgbà ẹ̀wọ̀n Kirikiri. Kóòtù sì sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 7 oṣù kẹjọ ọdún 2026.